Doctor. Láti ìpẹ̀lẹ́ kásán. Ẹ ṣeun gan. Kí ló ṣe wá jẹ́ bí mo ṣe dé ni ìyá yìí ń ṣàlàyé fún mi pé ẹni kan máa gbé Ṣèyí bọ̀ nílé. Dádì Ṣèyí, ẹ wo mi ò lè purọ́ fún yín. Èmi ni family doctor yín láti ilẹ̀. Mo dẹ̀ rántí pé ìgbà kan wà tí ẹ gbé ọmọ yín lọ sókè òkun fún orí treatment tẹ̀tù dá padà sí hospital wa tí kò respond. Mi ò dẹ̀ lè advise wípé kó kàn wà ní hospital wa lórí bẹ́ẹ̀dì ń bẹ̀ kẹ́ máa náwó kẹ́ máa nọ́ra tí ò dẹ̀ yọ rárá. Mo wá rò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi wípé á da anyway bí tí mi ò sọ̀rọ̀ dé ó yẹ kó yé yín. Olúwaṣeyì ọkọ mi pẹ̀lẹ́ Ọlọ́run á bá mi fún ẹ lálàáfíà. Dókítà, gbogbo àlàyé yín ló yé wa kódà ó yé wa ju bí tẹ́ ẹ sọ dé ṣùgbọ́n nísìnyí a máa fi iṣu síná a máa fi inú wọ̀ ọ̀bẹ kiri. That's better. Ṣé wá rí gbogbo treatment ẹ̀ ń bá wa fún lọ́sítà yìí ẹ tún bá wa continue ẹ̀ nílé ẹ wá máa bá wa tọ́jú ẹ̀ ṣe ti gbọ́. Kò sí problem. Kẹ́ má fi wá sílẹ̀ rárá ìjọ. Kò sí problem. Ẹjọ́ dókítà. Pẹ̀lẹ́. Sorry. Pẹ̀lẹ́. Sorry, ẹ rọ iyọ̀ kìíní lọ́wọ́ ẹ̀. Ṣé mo ọmọ sí i? Sorry. Pẹ̀lẹ́. Ṣé kí ni ká bla aṣọ àgbẹ̀nà bẹ́ẹ̀ gan máa gbé? No, bí wàá mi ṣe sọ ẹ ṣáàjọ ń tún Ọlọ́run ẹ máa wá bá wa tọ́jú ẹ̀ nílé so adé mọ àtún ìrora ara wa pa ṣe gbọ́ dókítà ẹ ṣeun gan ni ẹ má bínú pé mi ò lè sin yín. Ṣé orí tún fọ́ ẹ ni? Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣó tún dẹnu ni. Ọlọ́run á máa gbà wá o. Ṣẹ̀ṣẹ̀ tún dùn ẹ ni. Ìwọ náà sábọ̀ tó ń ṣe ohun tún apá ìṣèjàre kó kan. Ṣó tún dápá ni. Ó ní ohun yìí wá sú mi báyìí o. Gbogbo omi tá a bá fọkàn lára ẹ báyìí. Ni. Àsìkò ti tó fún ìmúṣẹ kádàrá mi. Because tèmi náà bá jẹyàn gidi tí mo jẹyàn tí ò wà insane ṣé máa máa ṣagolo kiri ṣé máa máa ṣalẹ̀ jẹ́ kiri táwọn èèyàn máa máa kọrin tẹ̀lé mi no now èmi ti gbọ́ ọ nítorí mi kì í ṣe Ọlọ́run à ń ṣe Ọlọ́run a dẹ̀ ń tọrọ ìforíjì ó ń dáríjì wá kí wàá ní mítìnì ní dáríjì yín mi ti dáríjì yín o ẹ bá ń sọ fún àǹtí pé mo ti dáríjì wọn ara wọn yá ó ti yọ mí o. Akosejaiye kan ni wọ́n bá pète pèrò láti iṣẹ́ Ọlọ́run. Ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ wo ọ̀rẹ́ púpọ̀ lélẹ̀ ọpẹ́ ní ká máa dá. But Sọjí ó máa surprise mi lọ́kẹ́ so ìwọ ló fún Ojúlóge lóyún ṣé pé tó Ojúlóge bá wá sí workshop báyà kọ́ máa wá lábájáde tàmẹ̀dúwé òun ló fún mi lóyún eléyìí tó lè háìdẹ̀ fún mi tó sọ fún mi. kò kọ́lá ìyẹn kọ́lá ń sọ ọ́ sí àti kọjá yẹn má fà á sẹ́yìn nǹkan ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ bá ṣe máa yanjú ẹ̀ o ní ìjókòó ìwà fún please jọ̀ọ́ tí Ọlọ́run bẹ́ẹ̀ ni. òun Kọ́lá èyí tí wọ́n ń tán sọ rẹ̀ òun fa owó aago sẹ́yìn ni ọmọ pé ọ̀rọ̀ yìí nìsín ó ti dọ̀rọ̀ ọlọ́pàá tó gbàdí ẹ tó fi ní òkú wọn ọmọ ní àbí ọ̀pá àmúwọ́ Ọlọ́run Sọjí ti ṣe ohun tí ó ṣe ó ti ṣe ní àṣírí eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni èyí tó jàjọ ni pé a ti dúpẹ́ lọ́wọ́ ọba òkè pé Ọlọ́run bá ní kó sí Ojúlóge ná Ojúlóge ti gbẹ̀bẹ̀ ó sì ti jèbúrẹ́ ṣé bára mo pé ló ti yá yìí. ó ṣe ọkọ ọmọ mi mo dúpẹ́ asọ̀kalẹ̀ àǹfààní. Now you want pizza. When I was giving you pizza, you refused. Alaba. Now you want pizza. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi kò lè yín sí. So kí lẹ̀yin fẹ́? Ṣé pizza lẹ fẹ́ ni? Burger? No, salad. I'll give you everything you need. Don't worry. Just tell me. Alaba.
ṣé kì í ṣàwọn ní ògógóró èwo lè fẹ́ mẹ́ ṣé èyí tó tutù ní àbí ìgbóná àbí. No, just tell me any word pẹ̀lú kìíní tẹ pẹ̀lú kùnú àbí. ẹni tó lò tí ó gbé mi dé bí ayọ̀ mi. alàgbà ẹ̀mí ni Ọlọ́run báwa ò ti lè dé òun rí wa ṣé eré ẹ̀mí a máa wọnú ara ìránṣẹ́ Ọlọ́run wá láti lò wọ́n ni àsìkò tó farabalẹ̀ tó sọ̀rọ̀ fún arábìnrin yìí àsìkò tí ẹ̀mí sọ̀kalẹ̀ láti òkè wá tó wọnú ẹ̀ wá nígbà tó sì ti jẹ́ iṣẹ́ náà tán gẹ́gẹ́ bí Kristi Olúwa ti rán ẹ̀mí ti padà sókè tọ̀ Ọlọ́run lọ ara ìyára ara òfìfo òun nìkan ló wà lórí ìjókòó yìí. wọ́n mi wá ó kù nǹkan kan pàtàkì tí Ọlọ́run ní kí n sọ fún yín Ọlọ́run ní arábìnrin tẹ́ ń wò yìí àpótí ẹ̀rí ni ó ló ti di àpótí ẹ̀rí nínú ilé yìí àpótí ẹ̀rí kì í fi ibùdó Ísírẹ́lì sílẹ̀ ọjọ́kọ́jọ́ tí àpótí ẹ̀rí bá fi ibùdó Ísírẹ́lì sílẹ̀ ìjọ náà ló gun Philistine wọlé wá tí sì kó wọn ní ìgbèkùn títí láéláé nítorí ìdí èyí àpótí ẹ̀rí yóò gbọ́dọ̀ kúrò nínú ilé yìí ibi ni ó máa gbé o. ẹ̀yin alàgbà n bá gbọ́ yín dáadáa yóò máa gbé yàn yín àbí. ìyá yín kọ́ mo wí o ó lá máa gbé bí. ẹ̀rù Ọlọ́run bá mi àyà Ọlọ́run mi o òun bá ti pinnu lọ́kàn rẹ̀ kò fẹ́lẹ́ tó alàgbà ó kù díẹ̀ káàtó báyìí ní ọ̀rọ̀ tí béèrè bóyá àwọn ọkùnrin àbí tóbìnrin. ẹ̀sán máa bọ́ ọ̀rẹ́ mi ẹbí ilé ikú ẹ̀ ń béèrè forí gbígbé àbí tútù èwo ni òpé ń bẹ̀ gbogbo ẹ̀ lọ́ wà tọkùnrin ń bẹ tóbìnrin ń bẹ. dẹ́rẹ́bà ó dẹ̀ ní fún iṣẹ́ ọlọ́jọ́ méje ni ẹ ti ń bọ̀. sọ̀rọ̀ mi sá. wọ́n ṣe wá sùn sí ọwọ́ kan ó ti rẹ gbogbo wọn lè sàn. ó rẹ̀ wọ́n. báàbá rí tàǹgìrì awọ ilé ewu ẹ mọ̀ pé báàbá rí odidi ẹni gírí ilé sọ́jọ́ ẹ mọ̀ bẹ́ẹ̀. ẹ rí yẹn. àṣẹ. ìṣàgbọ́ à ń sọ̀rọ̀ ni ẹ rí yẹn mẹ́nẹ̀. ẹ rí yẹn. ẹ ti dẹ́dẹ́. ẹ ń bí ó jìnnà jẹ́dẹ́ lọ́gbọ́lá àdé. Ẹ